On your mandate we shall stand. On your mandate we shall stand. On your mandate, Fala, on your mandate, Fala, on your mandate we shall stand. So mo tún kọ fún Tinubu ní tuntun kò tí jáde bọ̀ máa kọ́ lẹ́ni mo ní ìgbàgbọ́ mi rọ̀ mọ́jọba Jagaban ẹni Ọlọ́run rán níṣẹ́ ni kò lè hang ṣùgbọ́n ìrètí ara ìlú ò gbọ́dọ̀ pín ṣá o ẹ má jẹ́ ká pé kí la ṣe yìí fún Tinubu ìgbàgbọ́ mi rọ̀ mọ́jọba Jagaban ẹni Ọlọ́run rán níṣẹ́ ni kò lè hang ṣùgbọ́n ìrètí ara ìlú ò gbọ́dọ̀ pín ṣá o ẹ má jẹ́ ká pé kí la ṣe yìí fún. Torí mo ti ṣèwádìí mo ti rí i wípé adìyẹ ńlá gùn ìyẹn ni ò jíyá mọ̀ rárá bàbá ń gbìyànjú tán bá ṣiṣẹ́ tán tó bá yọ tán gbogbo wa pátápátá la máa jẹ gbádùn akari akale adélé adóko Jagaban Tinubu bàbá gbogbo wa ni ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ tá a wí lọ́jọ́ sí ká lọ sòlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì a ò lè jẹ̀bi lórí àkànbí adé Tinubu ọmọ olódòdẹ àní ìgbàgbọ́ mi rọ̀ mọ́jọba Jagaban ẹni Ọlọ́run rán níṣẹ́ ni kò lè há ṣùgbọ́n ìrètí ara ìlú ò gbọ́dọ̀ pín ṣá ẹ má jẹ́ ká pé kí la ṣe yìí fún. Ìgbàgbọ́ mi rọ̀ mọ́jọba Jagaban kò sí lé ẹni Ọlọ́run rán níṣẹ́ ni kò lè há ìrètí ara ìlú ò gbọ́dọ̀ pín ṣá o ẹ má jẹ́ ká pé kí la ṣe yìí fún. Lọ́wọ́ tàwa yìí wọ́n ti ń ṣe gáàsì tá a máa fi tanná wọ́n ti ń ṣe gáàsì tá a máa fi tanná ẹ ṣé mo dúpẹ́ Olùgbàyẹmí Wàsíù oríṣiríṣi iná ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó bá yọrí tán gbogbo apátápátá la máa gbádùn adélé adóko ìjọba tó ń dàrú lọ́wọ́lọ́wọ́ kì í sọwọ́ Jagaban ni àwọn kan ń bẹ nínú Nàìjíríà tá ò fura sí rárá tó jẹ́ wípé tá a bá gbé wọn ṣépè tá a bá gbà wẹ̀ nítorí wọn pé kọ́lọ́hún pa wọ́n kílẹ̀ ó tó sú ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ó rọ̀ mọ́jọba Jagaban ẹni Ọlọ́run náà níṣẹ́ ni kò lè hang ṣùgbọ́n ìrètí ara ìlú ò gbọ́dọ̀ pín ṣá ẹ má jẹ́ ká pé kí la ṣe yìí fún wọn. Ìgbàgbọ́ mi rọ̀ mọ́jọba Jagaban arógun ẹni Ọlọ́run rán níṣẹ́ ni kò lè hang ṣùgbọ́n ìrètí ara ìlú ò gbọ́dọ̀ pín ṣá o ẹ má jẹ́ ká pé kí la ṣe yìí fún. Inú àwẹ̀ la wà igi firi lànà igi firi lànà igi firi lànà bí mo wọ́n mọ́dúnwá ẹrù ní wàrà igi firi lànà igi firi lànà igi firi lànà igi firi lànà bí mo wọ́n mọ́dúnwá ẹrù ní wàrà igi firi lànà. Ya Allahu ya Allahu ya Allahu igi firi lànà ya Allahu bí Muhammadu khairul wara igi firi lànà igi firi lànà igi firi lànà igi firi lànà bí Muhammadu khairul wara igi firi lànà. Ká wí pé Ọlọ́run mi jọ wọ́n foríjì mi o èmi ò mọ̀mọ́ mọ́ bí tójú rẹ̀ gbé wa o nítorí ẹ̀ṣẹ̀ mi ni mo ṣe ń pè ẹ́ o yọ́nú sí mi jọ Allahu Gafuru o tó bá fẹ́ wádìí ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ sẹ́yìn o ṣé mo wà lè dúró láti gba dájọ́ rẹ̀ èmi nígbàgbọ́ pé wọ́n ṣá lé mi ṣẹ̀ o ìwọ ló dẹ̀ tún lè dáríjì mí o Allah igi firi lànà igi firi lànà igi firi lànà bí Muhammadu khairul wara igi firi lànà. Ká wí pé foríjì mi Ọlọ́run mo túbà foríjì mi Ọlọ́run mo túbà ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo mọ̀ tó kéré èyí tí mo ṣẹ̀ tí mo mọ̀ tó tóbi o ẹ̀ṣẹ̀ kan kò kéré o lọ́dọ̀ Sàtíyà
foríjì mi ọlọ́run mo túbá 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 ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo mọ̀ tó kéré èyí tí mo ṣẹ̀ tí mo mọ̀ tó tóbi o ẹ̀ṣẹ̀ kan ò kéré o lọ́dọ̀ Sàtíà foríjì mi ọlọ́run mo túbá. ọlá ànábì ní owó lára mi o ọlá Shehu Hasan ní owó lára mi ọlá Shehu Hasan ní owó lára mi o ọlá Búlálà ní owó lára mi. ọlá Sheikh Adam ní owó lára mi o ọlá àwọn bàbá ní owó lára mi dákun máa wo tèmi tó rẹ́ṣẹ̀ mi pọ̀ foríjì mi ọlọ́run mo túbá 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 ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo mọ̀ tó kéré èyí tí mo ṣẹ̀ tí mo mọ̀ tó tóbi o ẹ̀ṣẹ̀ kan ò kéré o lọ́dọ̀ Sàtíà foríjì mi ọlọ́run mo túbá. Àrẹ̀mọ Adébàbá kọrin bàbá káwọn àfáà wa ọ̀hún lájẹ́ Fọ̀dílátì Sheikh Adam Shehu Hasan búlá ẹ pariwo Búlálà. Búlálà. Alihulamahu warasatuli anbiya ẹni àpọ́nlé sáláwọn àlùfáà wa ibikíbi tá a bá ti rí wọn ká tètè kí wọn ká bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ká sọ pé àdókùnmọ́lá torí páyín làárọ̀ lé àwọn wa nọ́bì tó ti lọ àṣẹ ọlọ́run ń bẹ lára àfáà tó dúró ṣinṣin tó sì tún jó lódodo. àwa fọlá ti ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba lọ́lánú oṣù tá a wá yìí Fọ̀dílátì Sheikh Dámiláre Kósílé àfáàní lọ́jọ́ òní torí gbogbo ẹni tó bá ti ń dá sọ̀rọ̀ mùsùlùmí tó ń dá sí Islam àfáàní wọ́n èèyàn dáadáa ni wọ́n a ní láti fọlá àwọn bàbá bẹ́ẹ̀ lọ́hùn fún wọn kó má ṣe jábọ́ Kósílé ò ní mọ̀ṣí Kósílé ò ní mọ̀nira Kósílé ò ní mọ̀ya ẹ̀mọ́ tó bí ò ní kú gbogbo aya tó ń fẹ́ ò ní kú ìwọ gangan ò ní gbọ́kú ẹ lójijì a ò ní gbọ́kú ẹ lójijì Kósílé. àwọn òwe Yorùbá wọ́n ní báwọn bá mí àwọn àmì kan gbá wọ́n ní bòrẹ́ bá mí àmì kan pẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń mí tí wọ́n mí kan Kósílé tó jẹ́ pé tó bá ti mí kan Kósílé inú wọn máa dùn ara wọn sì máa yá gágá dákun bá mi tọ́jú olùkú mi ọ̀gá wa Alhaji mi Abdulwasi Olùgbàyè olóríire #1 Alhaji Wasi mi Olùgbàyè bẹ́ẹ̀ nìyẹn bá dára púpọ̀ ayé ariwi Olùgbàyè Ria Entertainment àgàgà tó bá túbú rẹ̀ wá ìyẹn gan lógún ẹni tó ń ṣe dáadáa títẹ̀wé tàgbà máa ń pọ́nlé bákan bá ti ń ṣe èso bẹ́ẹ̀ máa jẹun lọ àwọn kan á tún máa pè bọ́ lọ kí ló bá ká Ria Entertainment mami kan máa ṣeré lọ àwọn tó ń bú ẹlẹ́yìn yóò padà wá túbá ẹnu ti gbìn wọ́n fi bòrìṣà tó ń fọ́nbù ó dẹ̀ sì máa ń fẹnu náà wọ́n gbolẹ̀ wọ́n wá jẹ́ntù wọ́n sì máa wá báyìí nínú kásù rẹ̀ fún rẹ̀ Ria tàbátìyàdá alátarodo fáwọn tó fẹ́ bẹ́ gidi náà rẹ̀ Ria Entertainment tàbátìyàdá alátarodo fáwọn tó fẹ́ bẹ́ gidi náà rẹ̀ Olùgbàyè ọ̀tá rẹ̀ ò ní kú o ọ̀tá rẹ̀ ò ní rùn wọ́n á máa gbé yàrá wò wọ́n á máa gbé yàrá wò ràn ìdájà fáwọn tá à ń fẹ́ tìyẹ́. Olùgbàyè bó bá jayé títí bá ń tọ́jú ní tèmi dáadáa Kósílé Olúwa Dámiláre Kósílé oore tó kó wọnú ọdún tuntun kó tún lé dáre kọ́dún yìí tó parí kó tún sílé káyé lè mọ̀ pé orúkọ ló ń rò ẹ́ o Kósílé Prince Olúwa Dámiláre Kósílé oore tó kó wọnú ọdún tuntun kó tún lé dáre kọ́dún yìí tó parí kó tún sílé káyé lè mọ̀ pé orúkọ ló ń rò ẹ́ o Kósílé
arógun màsà má wulẹ̀ náwó yẹn lẹ́yọyọ náwó yẹn lódìdí ni nítorí ikó sílé àwọn àfa ń bẹ níbí wọ́n fẹ́ ṣe wá sí i. arógun màsà ìṣọ̀lá adé ó náwó okó sílé ọmọ arógun màsà ìgbógílà àtàrí okó olókùn màsìn ni ó náwó okó sílé ó ní kíkó sílé ó pẹ́ bí mọ́pẹ́ ṣe ń pẹ́ nínú ayé torí pé àwa ń gbádùn ẹ nínú ayé èrò ọ̀run wọn ò ní pé ẹ lójì ìjì o olúwa dá mi láre èkó sílé atólùgbáyé ìjẹsà ni ìyá abẹ ní ogun rà lu ọmọ olóbì kan wọ ọwọ́ tìrí wọ ọmọ olóbì kan wọ̀rọ̀kọ̀ ẹ̀ bá nà èyí tó bá fẹ́ tẹni àwọ̀ ọ̀sàpò ẹni èyí tí ò fẹ́ tẹni wá wọ̀ sínú ugbó ńláńlá ẹranko burúkú wọn a máa rún mú jẹ ni kó sílẹ̀ ẹrú ẹ̀wọ̀ àwọn òbòkun rémi ìjẹsà òbòkun rémi yo ìjẹsà òṣèré o àòye ìjẹsà òṣèré wò nílẹ̀ òbí ẹrú ọwá òbòkun rémi yo. so morin tuntun tí mo tún kọ fún kó sílé àtàrí èèyàn tọ́lọ́run ò bá fàájìlẹ̀ sí o kò lè wúrun. Àkàndé ẹni tọ́lọ́run ò bá kọ kádàrá ẹ̀ mọ́ kò lè lówó. kó sílé ọlá tó ní wàhálà yìí látòde ọ̀run ló ti kọ́ wa. ṣòro àwọn lọ́tẹ̀ tọ́ba wọn wádìí ọlá rẹ̀ òfò náà mú. ẹni tó bá fi ra rẹ̀ wé mú ọmọ oníṣẹ́ ńlá ẹ bá mi bí ká lè gbọ́ ṣé wọ́n ti dábẹ́ fóun náà látọ̀run wá àbí nínú oyún sóun náà máa sọ̀rọ̀ ni. kó sílé tán bá ti kí yẹ kí wọ́n kó dàbọ̀n kí yẹ kí wọ́n kó sílé tán bá tọrọ owó lọ́wọ́ rẹ̀ fún wọn. torí pé oore ṣíṣe Àkàndé oore ṣíṣe nínú ẹ̀jẹ̀ tìyẹ náà ló wà àkọsílẹ̀ oore ṣíṣe nínú ẹ̀jẹ̀ tìyẹ náà ló wà.